And today is my father's birthday. So I'm going to be rewarding him with, that's a rewarding him. I'll be gifting him 1 million naira cash with some medemende. But this is the Koko year. 1 million naira cash. He's upstairs at his office. So we're going to surprise him. Let's see how surprised my dad would be. Happy birthday, Dad. Baby Baby loves you. bó ṣe wáyé ní ọdún tó kọjá nìyẹn o lásìkò tí Sake Kamoru gbajúgbajà òṣèré tíátà ṣe àyájọ́ ìbí ẹ̀ tí ọmọ ẹ̀ tóun náà jẹ́ adẹ́nipò ṣónú ìsbẹ̀yù fún ní owó mílíọ̀nù kan náírà tínú ọkùnrin ọ̀hún dùn ṣìkìn ṣùgbọ́n lónìí Sake Kamoru kò sí láyé mọ́ o ó ti kú ó ti lọ sí ilẹ̀ ibòmíì ilẹ̀ rí dẹ̀dẹ̀ kí ọdún 2022 yìí parí ní gúdúgbẹ̀ ńlá tún jà láàrin àwọn òṣèré tíátà Sake Kamoru ọ̀kan lára àwọn òṣèré tíátà tó súnmọ́ àwọn Yínká Quadri Ògogo àtàwọn gbajúgbajà òṣèré tíátà míì ní ọdún fákàkọ̀sì ló kú lójijì ní ìrònú ńlá bá da orí àgbà kodo ohun tẹlifíṣàn lórí fáwọn ọmọ Yorùbá gbọ́ ni pé ó ṣe díẹ̀ tí ó ti rẹ ọkùnrin yìí bẹ́ẹ̀ ni ara ẹ̀ ti ń balẹ̀ pàápàá kí ìròyìn tuntun gba ìgboro kan lónìí ọjọ́ ìṣẹ́gun túsìdẹ̀ẹ́ ọjọ́ 17 oṣù kejìlá yìí pé bàbá ìsbẹ̀yù ti kú lójijì ilé ẹ̀ ní Àjàwé Estate ni àwọn èèyàn lọ́lọ́ báyìí pàápàá àwọn òṣèré tíátà tí wọ́n súnmọ́ dáadáa láti bá àwọn mọ̀lẹ́bí ẹ̀ kẹ́dùn bẹ́ẹ̀ la gbọ́ pé ó ṣeéṣe kí wọ́n sìn ní ìlànà ti mùsùlùmí sí gbọ̀gede ìtẹ́kùsí tó wà ní Ìkòyí lẹ́kọ̀ọ́ ọ̀pọ̀ àwọn òṣèré tíátà tó làmìlaka dára ní ọkùnrin yìí ṣe o ní nǹkan bí ọdún mélòó kan sẹ́yìn ó lókìkí dáadáa nípasẹ̀ eré tó sábà máa ń ṣe yẹn eré páànlé bẹ́ẹ̀ ni ọ̀pọ̀ èdè ọ̀pọ̀ àṣà wà lẹ́nu ẹ̀ dáadáa èyí tí àwọn olólùfẹ́ máa ń gbádùn lásìkò tí wọ́n bá ń wò nínú sinimá lára àwọn ọmọ òṣèré tíátà yìí tó náà ti àsídìí iṣẹ́ amúlùdùn ní ìsbẹ̀yù o àwọn fíìmù kéékèèké apanilẹ́rìn ni ó máa ń ṣe ní tiẹ̀ tó sì lórúkọ dáadáa lórí ẹ̀rọ ayélujára lóríṣiríṣi. Hey, and today is my father's birthday. So I'm going to be rewarding him with, that's a rewarding him. I'll be gifting him 1 million naira cash with some medemende. But this is the Koko year. 1 million naira cash. He's upstairs at his office. So we're going to surprise him. Let's see how surprised my dad would be. Happy birthday, Dad. Baby Baby loves you.